ẹ̀dọ̀ sí èèyàn lè ṣe dùrà kí wọ́n wá fi àsìkò sí pé ọlọ́run jọ má dásìkò báyìí kí nìkan báyìí ṣẹlẹ̀ sí mi o àbí èèyàn fẹ́ ṣègbéyàwó tó bá dìgbà báyìí ṣé wọ́n lè fi àsìkò sí tí wọ́n máa ń ṣe dùrà. ó lè ṣe èyí tó ń fẹ́nu ṣùgbọ́n tọ́lọ́run ní ọ̀sẹ̀ ó lè ṣe gbogbo tó bá rí ní kọ́kà lẹ́sùn fọ́ba adẹ́dà ṣùgbọ́n tọ́ba mi ní ọ̀sẹ̀ tọ́ba mi ní ọ̀sẹ̀. àwọn tó ń bẹ́ níbèrè. torí pé àṣírí àti gbogbo bí nǹkan ó ṣe já sí ọwọ́ rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn sàádé wọ́n ń bọ̀ láti wọ Mọ́kà ìgbà wọ́n dé Mọ́kà ò ṣe wọ̀ gbogbo tí wọ́n ní lọ́wọ́ wọ́n lágbára láti wọ Mọ́kà bọ̀dù Mọ́kà ò ṣe wọ̀ bàtí gbogbo ẹ̀ wá ṣẹlẹ̀ tí lọ́ba adẹ́dà wá ṣẹ̀ ṣàlàyé fún wípé tọ́ bá wọ̀ pẹ̀lú agbára tẹ́ ń gbé bọ̀ àwọn kan wà nínú wọn wọ́n ti gbà síláàmù tí wọn ò gbé jáde ẹ pa wọn ẹ yóò àjẹ́ pé ẹ pa àwọn ọmọ ẹ̀yà yín láì mọ̀ yóò wá dábàámọ̀ fún láàfi ká ọ lọ́wọ́ pọ̀ subhanahu wa ta'ala tọ́mà ọwọ́ rẹ̀ lọ́wọ́ òun ló mọ àpàdé àdúdé gbogbo rẹ̀ gbogbo ń tọ́ bá yóò rẹ̀ bó wá bá mí bọ́yá yìí ìfẹ́jọ́ ma mẹ́rin lọ nǹkan kan gbà tí ó bá gbé ìṣe rẹ̀ lè àkọ́kọ́ bí gan tó bí báyìí ọmọ mẹ́rin ló bí ààrẹ ni tó ṣe bẹ́ òun ọ̀fẹ́ ọmọ pípọ̀ tó nígbà tí ó lóyún àkọ́kọ́ ó bí ma mẹ́rin ó lóyún ẹ̀kejì ó bí mẹ́ta ó wá bí ìbejì lẹ́ẹ̀mejì àwọn aràn lè ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ọmọ pípọ̀ ó ní ẹ̀fìyàn ẹlẹ̀ bóyè rẹ̀ ṣe yé ní sọ́mọ pé ọmọ ẹ̀dẹ́ ni làákàyè rẹ̀ ó fẹ́rì náà ó ní ọ̀sọ̀ yí pé kọ́lọ́run láti fóun lówó tásẹ́rẹ́ bá dọ́wọ́ rẹ̀ tánìsì yóò tún máa ọmọ ẹ̀dẹ́ nìyàn bóyè rẹ̀ ṣe mọ́ ní náà